kọ́ ilé àánú yín àbí. No ma, mo nílò ìrànlọ́wọ́ yín pẹ̀lú ríǹgì ẹyọ kan tó kù. Ẹyọ kan wà nílẹ̀ báyìí, ó kù ẹyọ kan. Kán kó sínú kànga yẹn, kán lè fi ibi tó ya yẹn pẹ̀lú yẹ̀pẹ̀ padà. Ibo lẹ kọ́ ṣọ́ọ̀ṣì sí? Iléṣà ní power line. Kí lorúkọ chọ́ọ̀chì yín? Ṣé Kérúbù yìí? CCC, ìmọ́lẹ̀ Olúwa. Okay. So láti bí 1 hour kò bí kọ́ bóyá wà níṣò, mo wá ní kí n pè é. Fún àdúrà ni wọn kì í gbé kaná. So wọ́n fi máa ń béèrè fún àdúrà ni wọn kì í gbé kaná. So ilé iyẹ̀pẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ló wá ń ya wọnú kànga padà. So ríǹgì yẹn la wá fi protect ẹ̀ kó má máa ya mọ́. Ẹ jẹ́ ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín kí tó bá yín ṣe ríǹgì ilé àánú kànga yẹn kí tó bá yín ṣe. Nígbà tó Ọlọ́run pè yín, ṣé ẹ rí àpẹẹrẹ pé Ọlọ́run ò pè yín ní ilé àánú ṣe ń yà? Because Bíbélì sọ pé tí bá ó ní tó ń bá pe àwọn èèyàn tiẹ̀ wọn ò ní láàkì ọmọ kìnìún kò ní láàkì kankan. Kí dé tẹ fi láàkì tẹ fi wá ta ló fún yín náà? Àwọn ọmọ kìnìún wọn máa ṣe aláìní ṣùgbọ́n àwa tí fẹ́ Olúwa ni yóò ṣaláìní ohun tí ó dára. Ègbè Olúwa ò mọ̀ ṣeun o, ọba wa olóore, ìwọ tí yóò fara rẹ̀ rúbọ nítorí ẹlẹ́ṣẹ̀ òun sá lolúwa. Ẹja mọ̀ gbọ́ lọ. Nọ́mbà mi not to start with. Mo ní nọ́mbà yín lọ́wọ́ tẹ́lẹ̀ mà followers yín ni mímà. Kò yẹ kó jẹ́ follower mi. Torí pé kí ni Ọlọ́run ò kò yẹ kílé àánú kó yà. Ṣé o mọ̀ pé ìwọ gan ṣì máa ya mọ́lẹ̀ àánú? Lórúkọ Jésù màmí. Wà á ya mọ́lẹ̀ àánú. Torí tí Ọlọ́run bá pè nọ́mbà wọn, ìwé wo lọ́lọ́run fi pè é? Fóònù wo lọ́lọ́run fi pè é? Ṣé o mọ̀ pé olè ọ̀lẹ ló ń bá yín débi pé ẹ̀ ń kọ́ ṣọ́ọ̀ṣì f'Olúwa? Ó wá ní audacity láti pè mí pé kí wọ́n bẹ́ẹ̀ kọ́lé àánú. Àbí? Gàmá. Mo bí ẹlẹ́rìí orí kò kọjá mọ̀ kó mo máa lálé ẹ̀. Ṣé èmi kọ́ ṣọ́ọ̀ṣì mo sọ pé mo lọ ṣọ́ọ̀ṣì tó wá bá mi pé ilé àánú ń ya? Ìwọ bò ní pẹ́ ya mọ́lẹ̀ àánú wọ́n gan máa ya dànù. Ẹ̀yin ọ̀lẹ́ olè ló mú yín tẹ́fí lọ kọ́ ṣọ́ọ̀ṣì. Kí ni kí wá kọ́lé àánú fún ẹ? Ṣé ò ya òwèrè? Ṣé ò ṣe èrè? Gàmá. Ẹ má bínú mà. 419 ní ẹ o lápá méjì o lẹ́sẹ̀ méjì. Bẹ́ẹ̀ni. Lọ kọ́ṣẹ́ kó lọ máa ṣiṣẹ́. Ilé àánú ń ya. Ìwọ gan ṣì máa ya sínú kànga yẹn. Tí gbogbo yín kàn kọ́ ṣọ́ọ̀ṣì kiri ẹ fi ń ṣe bísínẹ́sì and you have that audacity to ring my number to come and build ilé àánú fún ẹ. Orí bó ṣe rè. Ẹ máa gbọ́ mi ìṣeré mà. A ti bá a débì kan. Ṣé understand ma? A ti bá a débì kan. Mo pè yín láti dá sí. Wàláì Jésù ti sàwọn èèyàn wá di ìlú wàláì. Pépà wo lọ́lọ́ fi pè é tó ní kí n dá sí tọ́lọ́run tí ó ti máa bẹ́ẹ̀ kọ́lé àánú ni mo ti dá sí tọ́lọ́run. Sórí ogi tá à ń sọ nípa pásọ̀ tó wà ń bẹ ní irú ẹ̀ báyìí ó yẹ kọ́ lọ kó pẹpẹ ẹ̀ nìkan dẹ̀ tiẹ̀ mẹ́wọ̀n. Nílé ayé mi tó ń kọ́ mi àmì ó ń ṣe èrè ní kí wọ́n bẹ́ẹ̀ kọ́lé àánú. Ilé ìpè tó lóhùn kọ́ tó pè nílé àánú. Lórúkọ Jésù Gàmá, àbọ̀ Ọlọ́run á máa dájú. Gbogbo nǹkan tẹ̀ ń sọ. Sórí ó lè máa gbé fọ́tò ẹ̀ síta kọ́rí ara àwọn 419 tó scam wọn lórí fún ẹ ó tẹ̀ ní audacity òpè mi sórí wọ̀ṣọ́ọ̀pù mi kí n wá dá sí tọ́lọ́hùn. Ibo lọ́lọ́hùn gbọ́ jẹ́nbi ẹlẹ́rìí ibo lọ́lọ́hùn wà? Ṣé ilé ìjọsìn lọ́lọ́hùn wà? Ọlọ́run wà ní gbogbo mà. Ó wà ní gbogbo. Sọ́lọ́ ni kò kọ́ chọ́ọ̀chì fún tipátipá. Ọlọ́run wà níbi gbogbo. Mo mọ̀ pé bó ṣe jẹ́ fine boy tí mo rí yìí ó dàn jẹ́ gbé kọ́ yìí. Mo sọ fún ẹ̀yin tẹ́ ẹ ní Ọlọ́run pè yín. Ká tiẹ̀ sọ pé àwọn tó ti pè tẹ́lẹ̀ wọ́n ti miss ẹja. Ẹ̀yin tí wọ́n ń pè ní ìsìn tẹ́ lọ́lọ́run pè yín. Bọ́n bá ṣe ń da òróró orí burúkú yẹn lé yín lórí. Ẹ mọ̀ bá mi gba ẹja tẹ́ ẹ mọ̀ là kótópó báyìí tẹ́ ẹ mọ̀ mú owó nú ẹ̀ láti fi ṣe gbogbo ntọ́lọ̀ yẹn bá fẹ́.
káti ẹ̀ wá sọ pé bíbélì rí lì lóòótọ́ oníkálukú ló ní bíbélì lé ṣùgbọ́n torí wípé ọlọ́run tẹ̀ introduce sáwọn èèyàn káàkiri oríṣiríṣi ọlọ́run tẹ̀ introduce ọlọ́run olè tí gbogbo yín introduce káàkiri táyé yín máa bàjẹ́ kò lè fúnra ẹ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ pé fẹ́ràn mi mo nífẹ̀ẹ́ according to Proverbs 21 verse 1 pé ọkàn àwọn ọba a máa wà lọ́wọ́ Olúwa a sì máa darí ọkàn yẹn gẹ́gẹ́ bó ṣe ń darí omi òkun ṣùgbọ́n ẹ̀yin olórí burúkú dìde ẹlẹ́yin lọ́lọ́run rán sáwọn èèyàn iṣẹ́ tó dẹ̀ ràn yín sáwọn èèyàn ni pé kẹ́ ẹ máa wá bá àwọn èèyàn láyé jẹ́ ẹ̀yin olórí burúkú ìwọ ló fẹ́ kọ́ ríǹgì sí ṣọ́ọ̀ṣì tí wọ́n bá wo ìwé ilẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn tán bá wo gbogbo ń tẹ́ rà rìsíìtì gbogbo ń tẹ́ rà síbẹ̀ orúkọ ta ló wà ń bẹ̀ ṣé gbogbo àwọn tẹ́ lọ ń bá tí wọ́n lè sùn tí wọ́n lè wo lórúkọ wọn wà ń bẹ̀. mo sọ fún yín wípé 2025 yìí if there is anything whatsoever if there is anything ọlọ́run òótọ́ yẹn ti dé tó fẹ́ ṣe yín lọ́wọ́ ṣẹ́ tá a bá wá rí kankan nu yín tó lóhùn ò ní jáwọ́ nídìí ìwà bàjẹ́ àsìkò ti tó tẹ́ẹ̀mọ̀ kàndínú yọ̀ táyé yín máa bàjẹ́ ju bó ṣe wà lọ. àwọn chọ́ọ̀chì tó kù náà sì máa bẹ̀rẹ̀ sí ní wò gbàgbàrá òwò atẹ́gùn àkàlọ̀ bẹ́ẹ̀ ni ìyẹn Esabod lẹ́rí tán fún kan lára àwọn wèrè tẹ́ ń pè ní ìránṣẹ́ Ọlọ́run ní Wotowoto yẹn o ìyẹn Esabod ni wọ́n bá mi fún ẹnìyẹn Wotowoto àti ń gbọ́n báyìí ok ẹ lọ́lọ́run ń gbọ́ àdúrà nílé àánú ṣùgbọ́n Ọlọ́run yìnyẹn tó ń gbọ́ àdúrà nílé àánú kò lè sọ ríǹgì kalẹ̀ èèyàn lè ní láti lọ bá láti máa wá ṣe ríǹgì ẹ̀yin olórí burúkú ti Ìbàdàn connection ten travel lọ abroad sí tó láwọn ará Nàìjíríà ti gbọ́n báyìí abroad ló kù tẹ́ fẹ́ dojúkọ ẹ mọ̀ lọ àjọ àrèmọ́bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ lẹ́yìn olórí burúkú aláyébàjẹ́ yín. tẹ́ ẹ bá fẹ́ rányàn wá again láti ọ́fà mi lówó pé kí n má sọ̀rọ̀ mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ ẹ bá mọ̀ pọ̀ ọmọ kọ nìyí tẹ́ ẹ kì í ṣe bàbá ìyá kan bàbá mẹ́wàá ẹ jẹ́ kí wọ́n máa lo real number láti pè mí tí màá dẹ́ record so dẹ́ máa lórí láyà láti sọ tó rọ́mọ kọ nìyí ẹ̀ iṣọ́ máa lè pé ẹ̀yin lẹ́rẹ́ ní báyẹn pé kán wá ọ́fà mi lówó. I said it times without number but because some people have been able to test me and see that bàbá yóò ṣe nítorí owó is the reason why some inner circle members can say, you know what, Mr. Rotimi, no matter what happens, I don't mind jaja, and I appreciate every one of you. I can't take it for granted, not even for billions of dollars. I can't take your support and encouragement for granted. Inner house members, Emoranyi Dada. Now, why am I going in this direction? Some of you were saying that Queen Aboli, I am not fine. I must say the truth. I am really, really hurting. I am so bitter right now. Because we want to talk about families, we want to talk about parenting and everything. Now, some of you from the video I released, Kintoshe live video, I said in all sincerity, in wípé kí Ìyábọ̀ wà papẹ̀ láwọn ọmọ yẹn pé what of if tí nǹkan kan bá ń ṣe níbi tó wà. So you are worried, and in out of your being worried, in out of your being concerned, in all sincerity, lẹ ṣe ń béèrè lọ́wọ́ mi pé Rotimi àwọn family Ìyábọ̀ gangan fúnra wọn ńkọ́ kí ni wọ́n ń ṣe. And all Nigerians know that when we are dealing with so many of these men, tó pera wọn ní men of God, the reason why some people are not bold to speak up, kí ẹ pé bóyá torí Jésù kankan tó máa pa wọ́n, kí ẹ pé bóyá torí touch not my anointed, because we have been able to deal with that, pé kò sí anointing kankan tó ń touch anybody. Àwọn fúnra wọn náà class ara wọn so that tán bá hùwà burúkú kéèyàn má lè sọ. Now she ain't something touch not my anointed. So if you don't know, go and know. We have been able to bust that myth, those lies. Okay. It is very dangerous an assignment that we are doing, and I think that people will realize how much my own life is even in danger. Yes, based on jurisdiction,
wọ́n lè kú gìrì pé okay wọ́n wá sí Arizona wọ́n fẹ́ wá ṣe kíní kan wọ́n ní láti wá sí US láti wá ṣe tán bá máa ṣe. But still, if somebody will know how much, if there is an instrument to measure how much love one has for his nation, his country, I am telling you, tẹ́ bá gbé instrument yẹn jáde lẹ́ni, ẹ máa wọ̀n bí mo ṣe nífẹ̀ẹ́ Nigeria tó, you will be weeping for me for being outside that nation, because every day I wake up outside Nigeria, it is a torment in my system. It brings me pain to the extent that timba parokolo fi ajemi timba wo old Nigerian movies, bóyá bí irú àwọn Checkmate, Owo Blow, and so many other Toluwanile and all these old movies don't make sense. I see myself weeping. I was listening to Onisi Anesi Olusewaye Jowo. I was listening to this song using my break. I played it more than 10 times. I was weeping without being able to control myself because of the love I have for that nation called Nigeria. Unfortunately, the Nigeria of then is not the same Nigeria we are living for our children if it will continue to exist in the first place. What am I saying? All of these things that my life is even in danger. One threatening me nínú inbox, one threatening me lórí nínú comment tẹ́ẹ̀rí pé tí wọ́n bá bí mi dá kí n wá sí Nigeria pé wọ́n máa pa mí ni, wọ́n ti rán cultist sí mi. Ta ni wọ́n rán sí mi tán pé tí wọ́n bá bí mi dá kí n máa bọ̀ Nigeria láwọn pastors yìí. And I think that somebody will understand that it is not for any ulterior motive that I am coming out to speak on behalf of victims who have lost their voices for so many years. And look at where we are today based on consistency and everything. And in my agitations to make sure that Iyabo is found, is located, I don't have any ulterior motive against Oluwalo. Tẹ́ bá gbé ogun wá báyìí máa fi búra, tẹ́ bá gbé anything wá ayé lala máa fi búra, and it will surprise all of you. But I cannot hide the fact that I am worried about the whereabouts of Iyabo and the children, being somebody that I knew late 90s, early 2000. It is out of this worry that I'm speaking, that imagination pé tí Iyabo bá jẹ́ direct sibling me, won't I stand up? Then the way I am raised, the way I grew up, somebody does not have to be your sibling before you make them, before you see a family in them. So what happened? So many of you that stood up and said, Mr. Rotimi, Edrona, family Iyabo gangan kọ́, ó yẹ káwọn náà sọ̀rọ̀ síta. Okay, ẹ̀yin kan béèrè, not because you love what we are doing. Ṣùgbọ́n torí pé ẹ fẹ́ pa wá lẹ́nu mọ́ pé nígbà tí family Iyabo ò bá sọ̀rọ̀, a máa wo bí tẹ́ máa gbé kéèsì gbà tó bá yá yín ẹ máa dákẹ́. And I don't know what to say to you, because if you are one of those people who, because of one ulterior motive or the other, you are against us on this case, thinking that we have personal vendetta against anybody, be in front of a mirror and see that you are a beast. Either as a woman or as a man, you will be looking at a beast. Finally, wọ́n ní pé ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè. And because of n tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí, I have to say this. Mo dẹ̀ gbé ẹni tí mo trust, tí mo rò pé mo trust. In fact, the whole house, the whole inner house, wọn ò mọ ohun tí mo fẹ́ sọ yìí. Bishop Andrew ò mọ ohun tí mo fẹ́ sọ. Bá ṣe close it o. Pé kí n tó là mọ́lẹ̀ fún the whole house, ẹ jẹ́ n kọ́kọ́ gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan. Finally, mo pe èèyàn kan pé brother mi yìí o, ẹ ti sọ fún mi tẹ́lẹ̀ pé anything tí n bá need,
kí n fall back sórí pé àì máa bá mi dìde lọ and everything. Ọlọ́run dẹ̀ fi arábìnrin kan kẹ́mi lẹ́nu ọjọ́ mẹ́ta bóyá bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta lọ́lọ́run gbé arábìnrin yẹn wá. She is also concerned for security purpose. Mi lè dárúkọ ẹ̀. Ẹ̀tọ́ tá a bá fẹ́ lọ bá mọ́mì Ìyábọ̀ tọ̀ ẹjẹ́ àṣebà ká tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu. Ìdí tá a fi ń fẹ́ bá yín sọ̀rọ̀ lélẹ́yìí àti Major Obe hàn gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkejì. As a matter of fact, àwọn tí mò ń sọ yìí ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n fi transfer tí wọ́n ṣe tá a ṣe ẹ jẹ́ kí wọ́n gbé jáde kí wọ́n post ẹ̀ síta. Ẹ rí wípé kì í ṣorúkọ mi, mo ní láti yá owó yẹn fún wọn ni wípé ó yẹ ẹgbẹ́ rẹ̀ dìde ẹ lọ. Ẹ wá lọ sí rúbẹ̀ yẹn on a very sensitive matter based on trust ìta ní síra wa pé ẹ̀yin méjèèjì yìí o ẹ jọ nǹkan báyìí la fẹ́ ṣe. Wípé máa làágùn báyìí lórí pé káwọn èèyàn bọ́ ẹ̀yin kan máa wá sórí live video mi ọ̀tá ni yín ṣùgbọ́n ẹ̀ ń ṣe bí ọ̀rẹ́. Ẹ máa wá plant mole. Ẹ máa plant mole sínú life mi. Gbogbo orú ẹ̀yin báyìí aróko ìrọwọ́ ọ̀rí. Àyàfi tó báyìí pé mo dìde pé mo ń ṣe kinní nítorí owó tàbí torí ulterior motive nìkan lẹ́ẹ̀ ní gbọ́mọgbè. Wọ́n ní pé ká finú wénú ká jẹ́wọ́. Gbogbo orú ẹ̀yin báyìí tẹ́ ń lọ wájú tẹ́ ń lọ ẹ̀yìn tẹ́ sọra yín di mole lórí èlò náà fẹ́ fún yín. Ẹni tó plant ìwọ ọkùnrin yẹn èlò náà fẹ́ fún ẹ. Ẹ wá lọ sírú meeting bẹ́ẹ̀ yẹn ẹ ṣe recording ẹ ṣe everything ẹ gbóhùn ọ̀nkú sílẹ̀ ẹ gba ohùn ìyá sílẹ̀ ẹ ṣe àwọn videos kọ̀ọ̀kan. Only for me to wake up this morning to find out pé àwọn kọ̀ọ̀kan ti ní fídíò yẹn lọ́wọ́. Only for me to find out. Wọ́n wá sọ wọ́n ní wípé èké ló ń pa ẹrú, ilẹ̀ dídà ló ń pa ọ̀rẹ́. Èké ló ń pẹ̀lú èpè ló ń pele, ilẹ̀ dídà ló ń pa ọ̀rẹ́. Ní ìní sọ jù bẹ́ẹ̀ lọ. Lórí èlò pátápátá ẹni tó plant ẹ wípé súnmọ́ Awikoko gbogbo ohun tó bá ń ṣe mọ̀ jẹ́ mọ̀ èlò náà fẹ́ fún ẹ. As against life àwọn tẹ́ ẹ lọ bá, as against the security wọn. How did we get here, Nigerians? And yet today we are going to be talking about parenting. I am so sad, I am so bitter, I am so hurt, I am so disappointed. You think it is child's play? Tí mo dẹ̀ ń ṣe wọ́n bá tí mo ń ṣe nínú iṣẹ́ inú iṣẹ́ òtútù burúkú tí mo ń ṣe nínú iṣẹ́ ooru burúkú tí mo ń ṣe pé ok ìwọ lágbájá tún gbà ìwọ̀nba tí mo ní lélẹ̀ tó wá sọ̀rọ̀ ẹ̀ di mole. Àyàfi tí ìbá ṣe pé motive gidi ni mo fi ń ṣe tí mo ń ṣe, ṣùgbọ́n gbogbo orú ẹ̀yin báyìí èké ló ń pẹ̀rú, èpè ló ń pa olè, ilẹ̀ dídà ló ń pọ̀ rẹ̀. Nítorí èdè èyí kan gbogbo ẹ̀yin tẹ́ ti send message sí mi, Mr. Rotimi ẹ add mi sí WhatsApp group. Ta ló sọ fún yín pé mo ní WhatsApp group? Why would you want to join my tí báyìí pé bóyá olórí burúkú àṣèrè èèyàn ló pọ̀ jù nínú yín?
wọ́n ń torí ọ̀jà náà ń jà lẹ́yìn ìkùlé òun kí n háàdì yín sórí WhatsApp group lórí péjì yín gan lásán àwọn póòstì wèrè tá a fẹ́ sọ̀rọ̀ wọn lẹ́ni lẹ́ máa ń share sórí platform yín o fẹ́ join WhatsApp group mi kò sí fídíò mi kan tá a fi ń bá wọn ọ̀bàyéjẹ́ kò sí fídíò mi kan lórí péjì yín ìyá ẹ̀ tẹ́ máa wá pé ẹ fẹ́ join WhatsApp group yẹn ni ó pa yín ni ó pa àwọn dìran yín ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ ìwọ tó dẹ̀ ń plant mole ẹni àti ẹnìkan kò ní competition bóyá bá forí gba orí I'm telling you the truth èèyàn kàn lọ bínú orí àfìfìlà dédì ìwọ tó ń plant mole I am telling you ní ìbáyọ̀ kankan ṣe competition láyé alálùmọ́lẹ̀ pé bóyá liberation bẹ̀rẹ̀ tá máa ń post sórí Facebook kan máa kọ́ lọ́rọ̀ lásán ni 99% èpè ló pọ̀ jù 1% ló máa ní ìwọ bọ̀bọ̀ èdè sọ̀rọ̀ tó mọ́pọlọ dání o gradually ni percentage yẹn bẹ̀rẹ̀ sí ní shift tó wá di wípé ní ìsìn lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí ó kéré mo lè sọ wípé àwọn tó wà in support of internship pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń gbọ́ ó máa jẹ́ bóyá bíi 70% bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíì ò láyà láti jáde pé Mr. Rotimi ẹ̀ ń ṣiṣẹ́ gidi ẹ̀yin àtàwọn Fàjálẹ̀ nation movement tó jẹ́ pé ní inbox nílẹ̀ tí máa wá kan sára sí wa. How could we? How? Abájọ tí wọ́n ní pé a leopard can never change its spot. Mo wà disappointed gan. Details máa wá lórí tí mo rọra yan yìí ṣùgbọ́n mi fẹ́ gba time lórí ẹ̀ torí ta fẹ́ discuss lẹ́ni. But if you are out there and you think that Rotimi Daniels is on social media because of money, or bóyá wọ́n offer ẹ̀ lówó pé kó wá ṣe nǹkan kan against the movement yìí àti wá àtẹni tẹ́ jọ ń fúnra yín lówó káàkiri àyàfi tẹ́ ẹ̀ bá tẹ̀lẹ̀ àyàfi tẹ́ ẹ̀ bá fa tẹ́gùn àyàfi tẹ́ ẹ̀ bá mú mi nìkan ni korokolo ayé ò ní lù fún yín. Àyàfi tẹ́ ẹ̀ bá wọ mọ́tò ògùn ò mọ̀ pa yín ni yóò mọ̀ fẹ̀jẹ̀ yín wọlẹ̀ ni. Fídíò yẹn ti wá wọ́n ti ń pín káàkiri wọ́n máa fi ṣe show off pa àwọn ń ṣiṣẹ́ àwọn ní information lọ́wọ́. Is it all about what people think about you? Or about the fight setting our eyes on true liberation? Information tí mo ní lọ́wọ́ tẹ́ bá ní lọ́wọ́ dẹ̀ kí ló máa ṣẹlẹ̀? And I'm still using humility to follow everything. Kí wá dé láàárọ̀ ìsìn kí máa wá sọ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn pásítọ̀ jàǹkànjàǹkàn tó ń pè mí. Is it all about show off or trying to be relevant? Is it all about that? Mama tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lẹ́lẹ́ta. Now we want to talk about families. Ẹ jẹ́ kí n sáré lay foundation kan. Ẹ jẹ́ kí n sáré lay foundation kan. Kò sí bá ṣe máa sọ̀rọ̀ nǹkan tí religion dá sílẹ̀ tí a ní mọ́wọ́ ba family if truly
we want to get to the root of the problem we are having in the society. Some of you can easily jump to the fact that, our government, these government officials, are they up to, our government officials were all over Nigeria, are they up to 200,000? Are they up to 500,000? If the answer is no, ìdílé wo ni each of them ti wá? Family wo ni each of them ti jáde? Ìyẹn jálá ọkọ. If we are not ready to discuss about the part we have played, ẹ jẹ́ kí n gbé ẹ̀yin kan wọlé, ẹ má bínú. Ẹ jẹ́ kí n gbé ẹ̀yin kan wọlé. Daniel's Foundation for Peace and Equity. Truth, love, and humanity over religion. Ẹ jẹ́ máa bá wa mute bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. Daniel's Foundation for Peace. Daniel's Foundation for Equity. Ẹ jẹ́ bá wa mute, àmọ́ pé ẹ má bínú mà. Ẹ jẹ́ má bá wa mute, ẹ jọ̀ọ́. Ẹ bá wa mute. Ẹ jẹ́ bá wa mute o. Now, tá a bá fẹ́ discuss the aláyàbá, ẹ jẹ́ bá wa mute. Now, ẹ jẹ́ ká understand the foundation tá à ń ṣe léni dáadáa. Tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa decay or the problems that are coming out as a result of nǹkan táwọn pastors, àfáà, traditionalists gbogbo wọn tí wọ́n ń ṣe lápapọ̀. Tá kàn sọ even tó bá yẹ pé bóyá ààrẹ nìkan kan tó fipá bá ẹni ẹlẹ́ni lò pọ̀, tó bá yẹ pé bóyá wá lo agbára tá ní àti gbogbo connection and everything, okay, ẹran pastor ẹlẹ́wọ̀n àti ready láti ṣe kíni, láti go to the root of the problem. Màá ṣàlàyé fún wa. BB Star ẹ jẹ́ bá wa ẹ ṣe. Now, kí ni ìdí ẹ̀ ni wípé téèyàn bá gbé mọ́tò lọ sí ọ̀dọ̀ panel beater, ẹ dẹ̀ mọ̀ pé panel beater àti painter náà jọ máa ń ṣiṣẹ́ papọ̀ most times ní mechanic village. So tẹ́ bá notice wípé ibì kan rust lára mọ́tò yín, tẹ́ bá notice pé ibì kan rust lára mọ́tò yín, ìgbà míì àwọn driver Ìbàdàn, ẹ má bínú o, torí Ìbàdàn ni mo gbé dàgbà, náà bí mi sí ni mo gbé dàgbà.
tí driver tẹ́ni tó ní mọ́tò bá gbé mọ́tò wá sí mechanic village, ọ̀gá panel ẹ wá sáré bá mi wo ibi tí mọ́tò yìí ti ń jẹrà. ẹ jẹ́ ẹ wá bá mi wò. So panebita ní iṣẹ́ pọ̀ lára rust mọ́tò yẹn kò ti jẹrà dénú ẹ̀ ará Ìbàdàn máa ní bẹ̀rẹ̀ nìyẹn ọ̀nà tẹ́ fi gbowó lọ́wọ́ èèyàn lẹ́ ń wá kìnnìkan ọ̀dà ẹja ṣe báyìí. Ṣé ẹ ní ọ̀dà tẹ́lẹ̀ bá ń gbélé kó ẹ tiẹ̀ gbélé ná ìtorí ẹ̀ tẹ́ bá ń lọ káàkiri nìbàdàn ẹ rí àwọn mọ́tò oríṣiríṣi tó jẹ́ wípé wọ́n kàn gbé péǹtì lé rust yẹn ni wọ́n kàn fi sandpaper ṣe díẹ̀ díẹ̀ wọ́n dẹ̀ gbé péǹtì lé kò sí body filler kò sí nǹkan kan. Meanwhile tá a bá ní ká wo ìjà tá a ti ń jà láti joy tá a fẹ́ mẹ́nu bà nǹkan tó ń pè ní family, kí ló ń ba ẹbí jẹ́, kí ló ń fàjà láàrin ẹbí tá a fẹ́ sọ lẹ́nìí tá a sì mọ́ sọ ní gbogbo ìgbà. Ṣe ló dàbí ìgbà tó ipa gbé mọ́tò yẹn lọ sí wàhálà yìí lọ sọ́dọ̀ ẹni tí ó tún ṣe ta ní kí wọ́n gbé ọ̀dà lé lórí ni. Ṣùgbọ́n tẹ́ bá rí panebita tó mọṣẹ́, panebita yà sọ pé òun ò lè bá yín gbé ọ̀dà lé lórí, ẹ fẹ́ bá chí òun jẹ́ torí tẹ́ bá gbé dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yín ta ni kápẹ́ńtà tó bá yín kun mọ́tò yìí wọ́n ní kì í jẹ́ kápẹ́ńtà panebita ni lórí panebita yín ò pé ni. So irú ẹni bẹ́ẹ̀ sọ pé níta máa ṣe ni wípé a máa gé gbogbo ibi tí rust yẹn dé, a máa wá gé páànù míì, a máa ṣèpẹ̀ sí ibi tá a ti gé rust yẹn kúrò. Lẹ́yìn ìgbà tá a bá wá jó mọ́ tán, a máa lo body filler, a máa sandpaper ẹ̀, wọ́n máa mọ́ dáadáa. Káṣẹ́ tó wá gbé ó ní péǹtì kan tó kọ́kọ́ máa ń gbélé bíi grey colour báyìí, káṣẹ́ tó wá ṣe kí lórúkọ ẹ̀, káṣẹ́ tó wá gbé péǹtì mọ́tò lé gangan yẹn náà ń pè ní iṣẹ́ tó múnádóko. Now we are talking about families, parenting and the society today. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé primer, thank you so much, that's feels. Primer, thank you. Potty, thank you so much. Lórí YouTube, lórí Facebook, gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé láti bá wa dá sétò ilé ní family or families, brain dead desire mumisha, families, parenting and then the society. Ẹ jọ̀ọ́ ẹ mọ̀ hi mi lórí WhatsApp. Lele. Ẹ mọ̀ hi mi lórí +234 WhatsApp +234 80 9290 6250. Màá pè lẹ́ẹ̀kan sí YouTube and Facebook family that would want to, even if you're on TikTok and you don't want to talk on TikTok, you can also eye me lórí WhatsApp +234 80 9290 6250. Ẹjọ́ time tá máa fún wa kò ní gùn lọ títí. The problem that you have seen maybe from your own immediate family, what are the possible ways forward tá a fi lè gbára wa? Torí tẹ́ ẹ bá wo summary gbogbo tá à ń sọ yìí, ògiri family ti lanu sílẹ̀ kí aláìgbà pastor àfà traditionalist tó fẹ́ wọbẹ̀ ọ̀ tí wọ́n fi ń wọbẹ̀ tán tiẹ̀ ti gbalé gan mọ́ wa lọ́wọ́ báyìí. Torí tí wọ́n bá gbalé mọ́ wa lọ́wọ́ kò possible kí ìyàwó lè la ìdí sílẹ̀ kí pastor máa jìn
lọ́pọ̀ ìgbà tá a dẹ̀ ti béèrè wípé ẹ dúró ná ìwọ ìyàwó lé tó lọ sọ́dọ̀ pásítọ̀ tí pásítọ̀ sọ wọn pé òun ó mú kándù dání òun ó bọ̀ sùn òun ó ṣe ọ̀ bóyá kó lọ fòróró ra fùrọ̀ kó náà fi ra ọ̀gá lẹ́ bá mi mí ìtẹ́jẹ́ má bínú ok tó náà sọ wípé báyìí òun fẹ́ kó tó di wípé ó dé léfù yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹbí and of course ẹ má jẹ́ ká tanra wa àwọn obìnrin míì wà tó jẹ́ wípé ìṣòro inú ilé ló gbé wọn dọ́dọ̀ pásítọ̀ mi o tàbí àáfàá tàbí oníṣẹ̀ṣe mi o wípé kí ojúmọ́ bá àti ọkọ òun ló ṣe lọ dóko àwọn tá à ń sọ yìí. Now is there a way out fúnrú àwọn àjálù báyìí? Kí ló fà á tí obìnrin ó ṣe gbà pé kọkùnrin ní ìjìn òun all in the name of seeking solution for the problem that might be occurring in the house? And gbogbo kìíní a fẹ́ gbé yẹ̀wò lénìí. Ìdáwà òbí a máa rí lénìí wípé àwa gangan ni a ti tábà wo àwọn bọ́ìsì tó ń ṣe yahoo plus tí wọ́n ń pa àwọn ọmọ lọ́mọ. Tàbá rí àwọn ọmọ tí wọ́n lò náà tàbá rí àwọn ọmọbìnrin tó jágbóde gbàfólè tàbá rí àwọn ọmọbìnrin tí wọ́n kánkọ́fù sọ lọ ìjà ti rò rí wípé ìwọ tó mú fóònù tó ṣíà àwọn orin gbèrè orin rádaràda fáànù mi ni kò sí iná lè sọ pé fáànù mi ni ẹ̀ẹ́rì yẹ akọ̀ǹgbà tó bá yá ǹjẹ́ ẹ̀rọ rí torí gbogbo kìíní primarily you don't think about it. Èmi ò mọ̀ sọ experience àwọn ọmọ tí mo kọ́ rí bí mo ti sọ fún wa tẹ́lẹ̀ màá mọ̀ sọ fún wa ṣùgbọ́n kí n kọ́kọ́ ṣí ojú ìwé sílẹ̀ ojú aago sílẹ̀ ká mọ̀ pé wọlé kí làwọn wàhálà tẹ́yìn rírí nínú ẹbí kan tàbí òmíràn tàbí títí yín kí ni ọ̀nà àbáyọ débi wípé ẹ jọ̀ọ́ àwọn ọmọ wa tó ti dọmọ lọ́mọ yìí ọ̀nà wo la lè jọ gbà wọ́pọ̀ la ṣe lè jọ pa wọ́pọ̀ ká kó wọn kúrò ní gbòòrò ayé torí wọ́n lè máa kọ́ ọmọ títí ẹ dáadáa tá a bá sọ lẹ́ni tóbi kan ògbẹ̀ǹkọ́lé mẹ́tì bó ṣe lè tonú ilé ẹ̀ táwọn ọmọ ẹ̀ dọmọ lọ́mọ ẹ mọ̀ jẹ́ ntàn yẹn àwọn ọmọ tó dọmọ lọ́mọ ọmọ gbòòrò tá à ń pè lọ́mọ gbòòrò kíní kankan wọ́n á fẹ́ tàwọn ọmọ wa tó bá yá nítorí ìdí ẹ̀ nǹkan ẹ jẹ́ kí n ṣíde pẹ̀lú àkásílẹ̀ ohun yìí ọ̀rọ̀ tó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ni kò loud chẹ̀chẹ̀chẹ̀chẹ̀ ẹ jẹ́ kí n gbéyàn tó wọlé ná Bishop Andrew máa wà níbi iṣẹ́ ìní ní Thursday wọ́n máa wà níbi iṣẹ́ gàgàgàgàgà family parenting and then the society. Okay, all right. Bishop Wambishe. Okay. Baba, welcome home. My baby, my baby, my baby, my baby, my baby. Be renewed. Ẹ jẹ́ kí n ṣí ẹ bá mi ṣí ojú òpó yín sílẹ̀. Ẹ bá wa ṣíde ọ̀rọ̀ yìí. Ẹ bá wa ṣíde. Hello, brother. Yes, ma. Yes. Yes, sir. Good afternoon, good morning, good evening, everyone. Sorry, one of the things, few of the things to man share in the family is number one, intentional about parenting. Neglect. A lot of times there has been families where, parents do not pay attention to their children. They do things for other people at the detriment of their children. So they will definitely, seek love, seek attention somewhere else. So Anila, you are very careful about the way we take care of our children. Don't neglect your children, because no matter the age of your children, they have needs.
and they have questions at every point. Ọmọ tó bá ti fi lè lanu, tó ti lè sọ̀rọ̀. At every point in time, wọ́n máa ní question, and they expect us to respond to their questions. So when we don't do that, there are people waiting outside to give them those responses, even though the responses may be wrong, may be negative, but the fact that wọ́n rẹ́ ni kọ́kọ́ dá wọn lóhùn nígbà tí wọ́n ráyè, it's a problem. You understand? So that's part of the problem tani ní society wa. And ọmọ tó bá wà unfortunate, Ọlọ́run má jẹ́ ká wà unfortunate, tó bá lọ kó sọ́wọ́ irú àwọn pastor, àwọn wòlíì tá à ń sọ yìí, wọ́n máa take advantage, wọ́n á gba ọmọ yẹn lọ́wọ́ òbí pátápátá ni. Because ibi tó ti rí attention, tó ti rí love nìyẹn. And then number 2, don't let us be judgmental. Ṣẹ́rí, a máa ń judge ara wa gan, especially láàrin ọkọ àti ìyàwó. Let me give a typical example. I've dealt with someone tó jẹ́ pé okay, ó marry, ìyàwó ẹ̀ virgin, you understand? Ọkọ ẹ̀ mọ̀ tóun fẹ́, òun bá ń lé ni. But ìyàwó yìí naturally ó wà inquisitive, ó ṣàláwọn ọ̀rẹ́ tó máa ń sọ oríṣiríṣi, tó máa ń share intimacy, you understand? Báwọn obìnrin ṣe bá ṣe máa ṣeré gbà mí pé tó bá rí ilé kan táì tó tún lọ ń gbòòrò ń sìn, ṣé understand? And this woman felt okay, this is my husband. Nǹkan tó rẹ̀ mi sọ, let me even try with my husband. And that was the genesis of our problem. Because ọkọ ẹ̀ ti judge. So ẹ má jẹ́ ká máa judge ara wa in marriage, because ṣe rí gbogbo kíní yìí bá ṣe ń ṣe, I tell people, nǹkan táwọn ọmọ yín bá rí yín bẹ ṣe ń relate sára yín, òun náà làwọn ọmọ yín ń kọ́, òun náà làwọn náà máa fi ṣe yardstick tó bá di pé àwọn náà bẹ̀rẹ̀ sí build relationship. Ṣe rí lady yìí problem ẹ̀ nìyẹn pé ó kàn tiẹ̀ try another style pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀, ọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ sí George ẹ̀ ní bí aṣẹ́wó ni, ó ti bẹ̀rẹ̀ sí rìn nìkan, ó ti bẹ̀rẹ̀ sí stick. The lady was. And by judging her alone, you have already created distrust, you have created some kind of gap. Àwọn ọmọ yín dẹ̀ máa máa rí. You understand? Then another thing is unforgiveness. Because Sherry, mo like ibẹ̀ ṣe wọlé yẹn pé ẹ̀ ń bẹ àwọn ọmọ wa. Sherry, until we parents taba understand pé a ti ṣe àwọn ọmọ yìí, we need to sit down and go and, think back àwọn àṣìṣe wa, and never be afraid, never be too proud or too big láti apologize sáwọn ọmọ ẹ̀, especially when you are lucky to have a child to come out to you that this is what happened, this was what you did. Don't turn it around and say ọmọdé ló ń ṣe kìnìkan mo try to protect them. No. Learn to apologize to your children. And then children too. Forgiveness, I always say, is a journey. Ẹ jẹ́ ká learn láti fún àwọn òbí wa náà ní chance. They have made the mistake. Maybe because of what they've been through. Maybe because of negligence. But if a parent comes to you and say, I am sorry, please, it's a process. Start from somewhere. Cherry Papa build ara wa, build family wa, family was strong. Even when you go to church, àwọn ọmọ ẹ̀gbọ́n máa dúró ní dúró pé wọn ò fẹ́ mọ bí pastor yẹn ṣe jẹ́, they will call the pastor out. You can't talk to me, you can't talk me down. My parents have said this, they have said good things about me. Because Sherry, ẹ má jà tanra wa. Validation would be lórí ọmọ goes a long way. Ẹ jẹ́ ká máa validate, ẹ má jẹ́ ká invalidate feelings àwọn ọmọ wa. Ẹ má jẹ́ ká invalidate feelings àwọn ọmọ wa. Let's learn to ask questions, and when you know that you have done wrong, please be intentional about your apology. Apologize and give your children space, as in time, to heal from what you have done for them, to them rather. And then you as a parent, go through, please learn to heal.
so that your children won't have to heal from you. Learn to heal. It's important for you to heal from your pain. Àwọn òbí ẹ ti fìyà jẹ, wọ́n ti neglect ẹ, wọn ò fún any time wọ́n ṣe gbogbo ẹ̀. Please heal. Understand that you are human. Learn to heal, and then, acknowledge it, go through it. And like I said, any process in you, it sometimes it takes years. But even in any láti bẹ̀rẹ̀, so that àwọn ọmọ tí wọ́n bá bí, wọn ní máa heal from your own treatment, from your own issues that you have caused into their lives. So Ejo, please, and I don't think there's nothing bad if you have done anything to call in. You can apologize to your children on air. They will know how much you mean to them, how much you love them, how much they mean to you, rather. You understand? Ejo can learn. Thank you. All are very important. You have to heal, you have to forgive, and forgiveness is not a day's journey. Imagine come out for an hour, forgive and forget. You can never forget. I always say that, except to memory loss. But it's a process. When God gives you the grace, that's the grace. But it's a process. Okay, pray for long and help. Thank you, Ardi. Thank you so much. Maybe some parents have listened to that wonderful submission from Be Renewed, and of course, anybody that would want to juggle his or her brain around that submission must have an iota of conscience. Unfortunately, it is one thing to listen to everything we are saying today and be intentional about taking an action plan. I know maybe some parents will be saying, it has to be through actions, and your children must definitely see that you are sorry about whatever they might have done against you, so that the healing can be very, very easy on their part too. Thank you so much, Be Renewed. Let us see for wonderful Ishidene. Global prophet Esariba Migos, okay. Ekale sir. Ọlọ́run yín lọ́wọ́. Ẹni báráyé fọwọ́ tí. Ẹ máa mọ̀ sí lágbára Ọlọ́run. Ọlọ́run yín lọ́wọ́, á súre fún yín, á dùn yín nínú. Each time tẹ́mi bá ti wà, ó máa ń wù mí láti kọ́kọ́ gbàdúrà fún yín torí iṣẹ́ lẹ̀ ń ṣe. Ṣé rí ẹni bá bí ẹrù tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ ẹrù ẹlẹ́rù, Ọlọ́run lókè ló máa bá gbọ́ ẹrù tiẹ̀ náà. So I'm so glad, I'm so happy, I'm so excited pé ẹni la bẹ́ẹ̀ tọ̀wọ́ èèyàn. So lágbára Ọlọ́run ẹni kú sọ́nà bí fi o. Now lórí ọ̀rọ̀ tí ó ń lọ lálẹ́, ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni. Lórí ọ̀rọ̀ family issue, something like that. Ṣé rí ohun tí ọ̀rọ̀ family ti dálẹ̀ ní Christendom ní religions ó ti pọ̀ jù. Ó ti yẹ bẹ́ẹ̀, ó ti pọ̀ gan, ewu yẹ pọ̀ rẹpẹtẹ débi pé okay, let's assume now, okay, ìyá ń lọ sí CAC, ọmọ ń lọ sí Redeem, bàbá ń lọ sí MFM, àbúrò ń lọ sí Mountain of Fire. For instance ni o, ó yẹ ibẹ̀ ohun tí mo sọ àti máa yẹ ibi iṣẹ́ sọ yìí. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ jẹ́ pé oríṣiríṣi doctrine, oríṣiríṣi ìwàásù, oríṣiríṣi àmọ̀ràn ni gbogbo ọjọ́ mo máa gbọ́. So irú ìdílé bẹ́ẹ̀ kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀? Lọ́sàn níbi tí ọmọ bá ti ń lọ sí CAC, tí bàbá ti ń lọ sí ìṣẹ̀lẹ̀ tó ti ń kán àbẹ́là, tó lè ti ń ṣe igbá tó ti ṣàwò, kò sí ní dàrúdàpọ̀ ti wáyé already. Back in those days, nígbà táwa ṣì kéré tá a ṣe ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀, mọ̀mísí mi ṣọ́ọ̀ṣì gbogbo àwọn tí mọ̀mísí mi ń lọ ni pọ̀písí mi ń lọ ni àwa náà ń lọ. Ojú kan náà everybody ń lọ. Ìwàásù kan náà ni gbogbo àjọ máa gbọ́. Ìlànà kan náà ni gbogbo àjọ máa tẹ̀lé. Gbogbo ẹ ti dojú ló sì ṣoje oyè bẹ́ẹ̀. So kò jẹ́ ìyẹn kan wà lára problem ti family mi, kò jẹ́ kí family kí ìfẹ́ ìrẹ́pọ̀ kí gbogbo ẹ̀ kó wà. Ìyẹn number one.
Now number 2 tí mo tún rí ń bẹ̀ ni pé okay now according to ìwọ̀n tẹ̀ ń jà fún in fact ṣe rí ọ̀pẹ ènìyàn òpè Yorùbá òpè ènìyàn ní onímọ̀ nǹkan tẹ̀ ń jà fún. You are not fighting for yourself, you are not fighting for your wife, you are not fighting for your children. You are fighting for these people. Òpè ènìyàn ní onímọ̀ ohun tẹ̀ ń jà fún. You stand for the truth. Tẹ́lí ibi tí Yorùbá ní olóòótọ́ èèyàn kì í lẹ́nu. But tó bá pẹ́ bó já, ó máa ní ìtọ́jú ẹni lọ. Ó yẹ ibẹ̀ because okay now the issue of olúwalọ́ sọ̀rọ̀ Bishari, ọ̀rọ̀ yẹn gan, ó ti ń piss me off. I don't want to say anything about it because mo kàn wò pé okay ìwọ ló ní family ẹ̀, ìwọ ló ní ìyàwó ẹ̀, ìwọ ló lọ́mọ ẹ̀. À sọ pé kò mú ọmọ ẹ̀ jáde, kò mú ìyàwó ẹ̀ jáde. Ọ̀gá bó bá jẹ́ ìwé ẹ̀dẹ̀ wẹ̀ ibi tó bá wẹ̀ kò fi wọ́ sí. Yọ̀ọ́sà wà láti ẹni yẹn. But èmi wò pé family ni ò ti ṣetán. Tí family bá ṣetán, ìyàwó Olúwaléyẹmí sí òbí kò lè jẹ́ ẹ̀gbọ́n tèmi kàbí tó jábúrò tèmi. Mo fi ẹni tó dá ọ̀run àtayé búra. Samuel Olúwalọ́ kò ní ṣe sáfìsì o. Mo fi Kristi búra kò ní ṣe sáfìsì ní ṣọ́ọ̀ṣì ẹ̀yẹ o. Ó máa provide ẹ̀ jáde. Tó bá jẹ́ pé ó jẹ́ ẹ̀jẹ̀ mi tó jẹ́ ẹ̀gbọ́n mi àbújá àbúrò mi. To me lè ní sọ tèmi yẹ o. Ṣùgbọ́n gbogbo ìtàn ṣe yẹ family yẹ ó sì ń rìn wọn ni kò tí ì jáwọ́ jẹ. Because tó bá jẹ́ pé wọ́n gbá wa. Orí bété ẹ jọ̀ọ́ a fẹ́ limit ta fẹ́ ṣe lénìí lórí family gangan on how to start rebuilding our families. Ẹ jọ̀ọ́ n ta fẹ́ ṣe lénìí nìyẹn ṣóyè yín ṣe rọrùn Olúwalọ́ a ṣe ẹ mọ́ wọ̀rí mo mọ̀ pé ó ń ká gbogbo alára bàbá mi ẹ mọ́ bínú a mọ̀ pé ṣe wà ń bẹ̀ mà. Ẹ ká sọ gbogbo ilé ẹ káàárọ̀ ẹ kálẹ́. Ẹ kálẹ́ mà. Ẹ kú iṣẹ́ o. Yes. Fàájà foundation wa yìí ò ní dàrú lọ lágbára náà. Nípa ọ̀rọ̀ ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni. Nípa ọ̀rọ̀ family àbí ìdílé nǹkan tí mo rí ìfẹ́ yẹn ló yẹ ká kọ́kọ́ gbìn níwọ̀nba ìgbà tí ọkùnrin àti obìnrin tẹ́ bá ní ẹ nífẹ̀ẹ́ ara yín débi pé ọ̀rọ̀ yín wá wọ̀ ẹ wá fẹ́ra ìfẹ́ yẹn tó bá ti di pé lóòótọ́ lẹ rílì ní ìfẹ́ yẹn ẹ gbọ́dọ̀ transfer ìfẹ́ yẹn sí ara ọmọ. Ló ìyáálé láìkí ọmọ ju bàbá lọ kí bàbá náà kó ó lè jẹ́ pé bàbá ò ráyè àbí out of no time àtàmà obìnrin ló kángun sí ọmọ jù. Ìfẹ́ yẹn tó bá deep tí èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ yẹn kó deep débi pé tọ́mọ yẹn bá ń dàgbà kò ní lè fi àṣírí pamọ́ fún ìyá ẹ̀ láti bi pé ó bá ọmọ lọ sí school kí ló ṣe lénìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní school ọmọ yẹn máa sọ fún yẹn tí closeness yẹn bá ti wà tá bá ti lè fi àyè yẹn sílẹ̀ mi rò pé tọ́mọ yẹn bá dàgbà bóyá pásítọ̀ kan lè rí àyè wọ láìfẹ́ because gbogbo bó bá ṣe rìn ló máa sọ. Bẹ́ẹ̀ni. Mọ́mì mi o dádì mi o because ará ọmọ tí tó jẹ́ kó close mọ́ bàbá ẹ̀ ìyá ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. So débi pé ọmọ yẹn ò ní àṣírí kó tó di pé ọmọ lọ há sí ọwọ́ pásítọ̀ kan àbí wòlíì kan níta á ti fi àṣírí yẹn díẹ̀ hàn ìyá ẹ̀ wọ́n á ti tọ́ sọ́nà pé báyìí dé àwa òbí mo fẹ́ gbà wá níyànjú kan kò sí ọmọ tó kéré láti fi ààyè gbà láti sọ opinion ẹ̀ ó máa ń wọ́pọ̀ fún wa láti máa sọ pé jọ̀wọ́ ló dáyé experience wo lo ní kíní ẹ jẹ́ ká fààyè gbà wọ́n kàn sọ tinú wọn ṣe rí statement yẹn pé jọ̀wọ́ ló dáyé gbàwó la bí ẹ ó máa ń pa moral ọmọ nínú wọn ní lè sọ̀rọ̀ wọn ní lè open up ayé ìgbà tán tí wọ́n tọ́ àwa tá à ń dàgbà early 70-80 ó ti yàtọ̀ sí ìsìn tó yẹ pé nǹkan tí òbí ó mọ̀ ọmọ mọ̀ ó mọ̀ times 20 tá a bá fi àyè gba àwọn ọmọ yẹn tó sọ tinú wọn a wá fi wisdom títí wa a wá fi cancel wọn pẹ̀lú nǹkan tí wọ́n sọ
ẹ jẹ́ ká máa fààyè gbà wọ́n. Jẹ́ ìkejì tí mo rí pé àwọn ọmọ ọ̀sìn ò fi bẹ́ẹ̀ like ni pé a máa ti ń fi ọmọ wé ọmọ kò dáa. Ẹgbẹ́ ni lágbájá ó ti wà níbi kíní kan ó máa ń jẹ́ kó ọmọ wà depressed. Ẹ má jẹ́ ká ṣe mọ́. Mo rò pé ẹ ń gbọ́ nǹkan tí mò ń sọ síta gbogbo lé. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yọ àwọn nǹkan yẹn kúrò. Torí ibi tí Yorùbá sọ pé ibi tí Táyé ti yàn kọ́ ni Kẹ́hìndé yàn. Òótọ́ inú kan ni wọ́n bá wáyé, ọjọ́ kan ni wọ́n bí wọn. Bọ̀kádàrá olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ ṣé. So Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ilé wa ò ní dàrú o. Dẹ̀ láàrin ọkọ àti ìyàwó openness ó ṣe kókó. Ó ṣe kókó. Gbogbo nǹkan àdá ilé ayé ọjọ́ kan la máa dálẹ̀. Kò sẹ́ni tó mọ̀gbà tí Ọlọ́run ní àgbàdúrà ká kú ní rèwerèwe. Bọ̀ òun dì ṣánṣánṣán òun dé lé ìgbà tó expect ló máa dálẹ̀. So why tó open up? Mo rẹ́ni tó yẹ pé ó kú gbogbo inheritance ẹ̀ gbogbo nǹkan tó ti fọjú ayé ẹ̀ ṣiṣẹ́ fún ìyàwó àbí ọkọ ẹ̀ ò mọ̀. Wọn ò lè trace ẹ̀ torí pé kò open up. Ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ lásán. Ẹ jẹ́ ká máa fìfẹ́ hàn láàrin ara wa. Ká dẹ̀ máa open up fúnra wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Jẹ́ kí n fáwọn yòókù láyè láti sọ̀rọ̀. Ẹ ṣé sà. Mo fẹ́ jẹ́ ká wà more detailed about issues that are happening. Ẹ jẹ́ ká wò báyìí. Wọ́n ní wípé ara ò rọ okùn, ara ò rọ adìẹ. Ọ̀pọ̀ ìgbà tó bá jẹ́ wípé bàbá àtìyá ní àwọn misunderstanding kọ̀ọ̀kan, ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé kò sí bọ́n ṣe lè ṣe kán mọ́ fi ra ọmọ lára. Tó jẹ́ wípé ìgbà míì tí ìyá bá notice wípé ọmọ fẹ́ràn bàbá, naturally ìyá bẹ̀rẹ̀ sí ní kórìíra ọmọ yẹn. Tí ọmọ bá fẹ́ràn ìyá, tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin wọn, bàbá ó mọ kórìíra ru ọmọ bẹ́ẹ̀. Ó ń ṣẹlẹ̀ mọ́jà bò mọ́ra o. Débi wípé lójú ọmọ yẹn gan, ìwọ bàbá ó ti perú ọmọ bẹ́ẹ̀ ní ọmọ àlè. Ìwọ ọ̀yá ó ti fìyà jẹrú ọmọ bẹ́ẹ̀, ó ti sọ̀rọ̀ tí ò yẹ kọ́mọ mọ̀ gbọ́, ó ti sọ sí. Torí ó dàgbà tó pé a gbọ́dọ̀ wà detailed about àwọn tá a fẹ́ sọ lẹ́nu. Ká dẹ̀ ní lọ́kàn pé torí àwọn ọmọ wa, and if we're thinking about our children, ẹ já ṣe báyìí. We will never understand what we're saying today if we don't understand this concept of the society. Families are the basic units of the society. And when we say families, bàbá, ìyá, àwọn ọmọ tí wọ́n bí, ọ̀pọ̀ nù wa la dàgbà pẹ̀lú àwọn cousins wa tá a rí wọn bí ẹbí. Ẹ jẹ́ n fún wa l'example. Nígbà tèmi ń dàgbà, àwọn cousins wa kankan gbé lọ́dọ̀ wa. Àwa dé school à ń ṣe social studies. Wọ́n ní ká dárúkọ, ká draw tree family. Mo wá draw daddy, mo draw mommy, mo draw gbogbo wa pẹ̀lú àwọn cousins mi. Nígbà tí tíṣà rí tí mo draw pé ọmọ ọdún mélòó ni ẹni yìí? Ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe ìbejì. No, ọmọ daddy mi ni, ọmọ mommy mi ni. Because we were not raised
to see them as even our cousins. I am telling you the simplest truth. We were raised to see even our cousins as ọmọ ìyá ọmọ bàbá. And I know that there are some homes today tó jẹ́ wípé ẹlòmíì gbà tán dàgbà náà ṣe sọ pé ẹni dádì ẹ̀. I'm telling you. Question tí mo wá fẹ́ béèrè nsìn ni wípé kí ni nǹkan tí ìwọ ti ṣe? What have you done as a father? What have you done as a mother that could have made it a reason why your children can no longer confide in you? Ẹ jẹ́ ká gbé yẹn yẹ̀wò. Torí wípé àwọn ọmọ tá à ń rán lọ síta tí wọn ò bá rí wa gẹ́gẹ́ bí the first friend and the first gods of their lives, tí wọ́n rí pastor tán rí àwọn other figures as they are all in all and everything, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ògiri ti lanu sílẹ̀. And I will let us know this. In tí wọ́n bá ṣe fún ọmọ níta, bóyá wọ́n fipá bá a lò pọ̀, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọmọ yẹn ó máa fara mọ́ irú péènì ìfipábánilòpọ̀ yẹn ju péènì tí wà àti tí bàbá àti ìyá ẹ̀ tí wọ́n kọ́ sí fún lọ. Some people be like, but wọ́n fipá bá a lò pọ̀ ní kíni tí tèmi kíní kan. Màá sọ fún yín lẹ́nu wípé it is not in the magnitude of what is done to somebody. Please listen to this. Àlùjọ̀nù ló gbé wá. It is not in the magnitude of what is done, but in the closeness that we have with the person who has done it. Òyìnbó yẹn le, ó lè fẹ́ mi náà lórí mi ìgbébù. In tí à ń sọ ni wípé ẹ mọ̀ wò wípé in tí ó ṣẹlẹ̀ yẹn kí ni kan ọmọ yẹn ò Fílípẹ́ẹ̀nì tára àta yẹn ṣe fún un. Ó wá Fílípẹ́ẹ̀nì wọ ìyá àti bàbá tàbí sibling tó jẹ́ pé bóyá ọ̀rọ̀ kékeré kan ló ṣẹlẹ̀ láàrin yín. But I am letting us know today that it is not in the magnitude of the hurt of the problem from an outsider, but in the closeness of the person who has hurt us. Ẹ jẹ́ wá tú palẹ̀. Tí ẹni tí mo fẹ́ràn tó bá já mi léèkánná, tí mo fẹ́ràn tí mo depend lé lórí, irú eléyìí tí mo kọ́kọ́ sọ síwájú yìí, tó já mi léèkánná, èékánná yẹn máa dùn mí ju ẹni tí mi close mọ́ tó gún mi lọ́bẹ. So gẹ́gẹ́ bí bàbá àtìyá, kí ni tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ rò pé ẹ ti ṣe tó ti àwọn ọmọ yín bọ́ síta, tàbí tí ò jẹ́ káwọn ọmọ yín, torí nígbà táwa kéré tá a bá ti dé láti school, mọ́mì dádì kiri kan grandpa mi fẹ́ kú gbà yẹn, a máa sọ dédé àlá tí n bá lá màá ti jí grandpa mi, dádì bàbá mo lálàá kan báyìí. Now gbogbo ògbà náà wọ́n ní ọmọ ò ti lè rọjá jù mọ́ pàbí jàre kíní kan kíní, a máa tẹ̀lé wọn lọ sí di àrò tàbí kitchen. Ó wá ṣe báyìí. Parents will listen then. Ṣé kò sí economy problem gbà yẹn ni? Ó wà. But finally kíní yẹn bẹ̀rẹ̀ sí ní reduce. What have you done as a father and as a mother tí ò jẹ́ káwọn ọmọ ẹ kí wọ́n find it easy láti lè bẹ sọ even the most stupid thing tó ń ṣẹlẹ̀ sí wọn?